ohun tó ṣẹlẹ̀ rèé o tí èèyàn mọ́kànlélọ́gọ́fà ṣe ti ara wọn pa ní ilé àdúrà lẹ́yìn ìṣẹ̀lẹ̀ tí èèyàn mọ́kànlélọ́gọ́fà ti ara wọn pa lọ́jọ́ kejì oṣù keje ọdún 2024 yìí tó wáyé ní orílẹ̀-èdè India. Adarí ẹ̀sìn tó darí ètò níbùdó àdúrà náà ti sọ pé òun kò mọ nǹkan kan nípa rẹ̀. Ìsìn àwọn Hindu kan tí wọ́n ń pè ní Satsang ni wọ́n ṣe lọ́jọ́ náà lágbègbè Hathras, Uttar Pradesh lórílẹ̀-èdè India. Olórí ẹ̀sìn náà táwọn èèyàn mọ̀ sí Bhole Baba ṣàlàyé pé àwọn ọlọ̀tẹ̀ tí kò fẹ́ràn ohun táwọn ń ṣe ló wà nídìí ìṣẹ̀lẹ̀ ọ̀hún o. Orúkọ ọkùnrin náà gan ni Narayan Shankar Vishwa, ṣùgbọ́n Bhole Baba làwọn èèyàn mọ̀ sí jùlọ. Àlàyé tí lọ́ọ̀yà rẹ̀ AP Singh ṣe ni pé àwọn kan tí kò fẹ́ràn ohun tó bá ti yàtọ̀ sí iṣẹ́ ìlú ni wọ́n dìtẹ̀ mọ́ oníbàárà òun tí wàhálà fi dé. Ó ní àwọn ṣetán láti ran ìwádìí táwọn agbófinró ń ṣe lọ́wọ́ lórí ikú rẹpẹtẹ ọ̀hún. Àwọn yóò sì fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìjọba. Èèyàn 6 làwọn ọlọ́pàá sọ pé àwọn ti mú báyìí o nínú ìgbìmọ̀ tó tẹ́ pẹpẹ ètò àdúrà náà. Àwọn tí orí kó yọ nínú ìṣẹ̀lẹ̀ yìí ṣàlàyé pé kò sí wàhálà kankan láti ìbẹ̀rẹ̀ ètò náà àfi lójijì táwọn èèyàn bẹ̀rẹ̀ sí ń pariwo tí wọ́n sì ń ṣubú léra wọn lórí. Ariwo ni mo kọ́kọ́ gbọ́ kí n tó mọ ohun tó ń ṣẹlẹ̀. Àwọn èèyàn púpọ̀ ti ṣubú lórí ara wọn. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni wọ́n tẹ̀ mọ́lẹ̀. Mi ò lè ràn wọ́n lọ́wọ́ tán. Orí ló kó èmi náà yọ tí mo fi yè. Obìnrin kan tó pe orúkọ rẹ̀ ní Shakuntala náà ṣàlàyé fún ẹ̀ka ìròyìn Press Trust ilẹ̀ India pé nígbà tí wọ́n parí ìwàásù níbi ètò náà ló di pé àwọn èèyàn ń sá jáde. Àwọn èèyàn ń ṣubú lé orí ara wọn lójú ọ̀nà, bẹ́ẹ̀ ni wọ́n kú sórí ara wọn. Àwọn fọ́tò àti fídíò ìṣẹ̀lẹ̀ aburú tí wọ́n kó sórí ẹ̀rọ ayélujára tí kò ṣeé wò àfi fẹ́ni tó bá lọ́pọ̀ akin ló ti wà káàkiri. Ó sì ṣàfihàn bí wọ́n ti ń gbé wọn ká sórí ọkọ̀ àti sórí ọ̀kadà. A rí ọ̀pọ̀lọpọ̀ òkú èèyàn tí wọ́n tẹ́ sẹ́nu ọ̀nà àbáwọlé ọsibítù kan tí àwọn ẹbí wọn sì ń sunkún kíkorò tí wọ́n ń pè fún ìrànlọ́wọ́. Òṣìṣẹ́ kan tó ṣojú ìjọba tí wọ́n ń pe orúkọ rẹ̀ ní Kumar sọ pé èrò ti pọ̀ jù níbi ètò náà. Àwọn sì ti gbé ìgbìmọ̀ tí ó tọpinpin ohun tó ṣẹlẹ̀ dìde. Òkú pọ̀ nílé ìwòsàn tó bẹ́ẹ̀ tí àwọn míì kò wá gba òkú wọn rárá. Ìròyìn sọ pé ọkọ̀ gbókùúgbálàárẹ̀ ambulance kò tó 2 sí 3 ni wọ́n gbé. Ìbànújẹ́ sì gba ọkàn àwọn èèyàn Hathras gidigidi. Èyí kọ́ ni ìgbà àkọ́kọ́ tí ìjàmbá yóò wáyé níbi àpéjọ ẹ̀sìn ní India, pẹ̀lú bó ṣe jẹ́ pé wọ́n kọ etí ikún sí ìmọ̀ràn àwọn aláṣẹ nípa ààbò. Tó kì í dùn kó pọ̀ nírìn jù báyìí lọ ní abala ìròyìn yàjóyàjó pẹ̀lú èmi ọmọ yín Babalọ́lá Ọ̀dẹ́mọ̀ Abímbọ́lá Olúwatósìn láti iléeṣẹ́ Jígí Alára 24. Títí di ìgbà mìíràn tá ó fìre àtayọ̀ pàdé. Tó ire o. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.